A kú dédé àsìkò yìí o, lágbára Ọlọ́run àdúrà wa yóò gbà, àmín. Ìròyìn fẹlifẹli ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí tí í ṣe ọjọ́rú ọjọ́ 21 nínú oṣù kẹfà ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká sómi mu à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ti orílẹ̀-èdè wa Nàìjíríà lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun, ohun mà ni wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sílé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ èyí tó wà ní olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà ìlú Àbújá o, wípé ẹjọ́ kan àti ìgbésẹ̀ kan eléyìí tí agbẹjọ́rò ẹni tí wọ́n yọ kúrò gẹ́gẹ́ bí gómìnà ilé ìfowópamọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà Godwin Emefiele, èyí tí agbẹjọ́rò rẹ̀ èyí tó ń béèrè fún wípé lábẹ́ òfin Emefiele kò ní ẹ̀tọ́ láti lo ọjọ́ pípẹ́ lákàkà àwọn ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ò, wípé kílé ẹjọ́ náà kí wọ́n sọ fún àwọn àjọ DSS láti dá wọn lọ́wọ́ kọ̀ kí wọ́n lè fi Emefiele sílẹ̀. Ní báyìí àwọn ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ náà wípé kí wọ́n da ẹjọ́ ọ̀hún nù bí omi ìfọwọ́, látàrí wípé Godwin Emefiele èyí tí wọ́n yọ kúrò gẹ́gẹ́ bí gómìnà CBN orílẹ̀-èdè yìí, wípé ó sì ní ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ láti jẹ́ o. Bákan náà ìwádìí sì ń lọ lórí àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n fi kan Godwin Emefiele. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, ẹni tó jẹ́ agbẹjọ́rò rẹ̀ JB Dawood eléyìí tó ń béèrè fún òmìnira lábẹ́ òfin kúrò lákàkà àwọn àjọ DSS, wípé kí wọ́n fi oníbàárà òun sílẹ̀, òun náà ní ẹ̀tọ́ láti gba òmìnira. Ní àwọn àjọ DSS náà ni wọ́n dá ọ̀rọ̀ òun padà bí owó bàbá Ìjẹ̀bú látọwọ́ ẹni tó jẹ́ agbẹjọ́rò fún àjọ DSS ní orílẹ̀-èdè yìí, eyín AWON ọ̀hún èyí tó ń sọ di mímọ̀ o, wípé bí wọ́n bá lè fi Emefiele sílẹ̀ yóò fi ẹsẹ̀ fẹ́ kúrò ní orílẹ̀-èdè wa Nàìjíríà ni. Nípa ìdí èyí kílé ẹjọ́ o kí wọ́n da ìbéèrè ọ̀hún tí wọ́n ń béèrè láti fi sílẹ̀ kí wọ́n dànù bómi ìfọwọ́, nítorí wípé ìwádìí ó sì ń lọ lórí Godwin Emefiele. Ilé-ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sí Ìyágbọ̀nkù ìlú Ìbàdàn tí ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti dá ẹjọ́ ọ̀hún fún àwọn ènìyàn 7 kan èyí tí wọ́n ní àwọn ń jà fún òmìnira ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá o, èyí tí wọ́n gbé ìgbésẹ̀ ọ̀hún kọjá ààlà nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí, níbi tí wọ́n ti lọ sí iléeṣẹ́ rédíò kan tó wà ní Mọ́níyà nílùú Ìbàdàn tí wọ́n ya wọ orí rédíò ọ̀hún tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ eléyìí tí ò bófin mu lórí rédíò náà. Ní báyìí lára àwọn 7 ọ̀hún èyí tí ọwọ́ tẹ̀ kó tó di pé àwọn yòókù wọ́n fi ẹsẹ̀ gé o, òun ní ilé ẹjọ́ ọ̀hún ti wá dá ẹjọ́ náà. Ilé ẹjọ́ májísírèètì èyí tó wà ní Ìyágbọ̀nkù o ni wọ́n ti dá ẹjọ́ náà wípé àwọn ènìyàn 7 ọ̀hún kí wọ́n kó wọn lọ sínú ọgbà àhámọ́ èyí tó wà nílùú Ọ̀yọ́ lọ́hùn-ún kí wọ́n fi wọ́n pamọ́ o síbẹ̀ títí di ọjọ́ 13 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Àwọn ènìyàn ọ̀hún tí wọ́n ní wọ́n ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè olómìnira Yorùbá èyí tí wọ́n ya wọ iléeṣẹ́ rédíò amúlùdùn tó wà ní Mọ́níyà nílùú Ìbàdàn nínú oṣù karùn-ún tí í ṣe ọjọ́ 28 oṣù karùn-ún ọdún tá a wà yìí, níbi tí wọ́n ti ń sọ lórí iléeṣẹ́ rédíò náà amúlùdùn 99.1 FM wípé orílẹ̀-èdè Yorùbá ti wá láti dúró, bẹ́ẹ̀ sì ni kò sí ní ara orílẹ̀-èdè Nàìjíríà mọ́. Àwọn 7 náà èyí tí ilé ẹjọ́ tí wọ́n fi orúkọ wọn léde ní Noah Atoyebe, bákan náà Adeleke Gbénga, Abdulganiu Mustapha, Bashiru Kẹ́hìndé, Ifágbọ́lá Elijah, Ọ̀làdàpọ̀ Àjàní àti Rashidi Jimoh. Àwọn méjèèjì wọ̀nyí ni wọ́n ti wà nínú ọgbà àhámọ́ èyí tó wà nílùú Ọ̀yọ́ lọ́hùn-ún. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní àgbàtán báyìí là gbọ́mọ lẹ̀, yèyí ọmọ nísì gbọ́mọ níbi tí ìrẹ̀kẹ̀rẹ̀ báyìí títí gbọ́mọ Ọ̀rúnmìlà.
àwọn olùgbé agbègbè kan rèé o èyí tí wọ́n ti ké gbàjarè lọ sí ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Ògùn wípé dákúndábọ̀ kí wọ́n gbà wọ́n o lọ́wọ́ àgbàrá òjò èyí tó ti gbalé gba dúkìá lọ́wọ́ wọn. Àwọn olùgbé agbègbè kan ọ̀hún ní ìpínlẹ̀ Ògùn èyí tó jẹ́ wípé látàrí òjò ńlá kan èyí tó rọ̀ nínú ọ̀sẹ̀ tá a lò tán yìí èyí tó gbalé gbalẹ̀ tó gba dúkìá lọ́wọ́ wọn àti onílé àti ayálégbé o tó ti lé wọn kúrò nínú ilé báyìí ló mú àwọn olùgbé agbègbè náà ní ìpínlẹ̀ Ògùn láti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ gómìnà Dàpọ̀ Abíọ́dún wípé kí wọ́n dákúndábọ̀ kí wọ́n gbà wọ́n o lójúnà láti la àwọn kòtò ìdáminù gẹ́rẹ́gẹ́ èyí tí ó fún àgbàrá òjò láàyè láti ṣọ̀lọ̀ bí tó yẹ kó ṣọ̀lọ̀ yàtọ̀ sí bó ṣe ń ya wọnú ilé tó sì ń ba dúkìá wọn jẹ́. Àwọn olùgbé agbègbè ọ̀hún bíi Òkè Àró, Mátọ́gun, Láǹbẹ́, Kérédolú, Ìgbà Ọ̀tún, Arárọ̀mí, Òkè Odò àti Àdìó Aláwùsà. Àwọn ènìyàn wọ̀nyí ní gbogbo àwọn agbègbè tá a mẹ́nu bàyé ni wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ báyìí o sí ìjọba ìpínlẹ̀ Ògùn wípé kí wọ́n dákúndábọ̀ kí wọ́n gbà wọ́n. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ọ̀hún tí òjò lé kúrò ńlé o ló ti fi ilé ọ̀hún sílẹ̀ tí wọ́n sì ti lọ sí àwọn agbègbè bòmíì níbi tí omi ò ti lè dà wọ́n láàmú láti lọ máa gbébẹ̀. Pàápàá jù ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ onílé lọ́kùnrin lóbìnrin ni wọ́n ti di ayálégbé o láwọn agbègbè bòmíì ní ìpínlẹ̀ Ògùn báyìí. Lákòótán o wọ́n wá ní kí gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún kó tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá láti ṣe àwọn kòtò ìdáminù eléyìí tí ó fún àgbàrá òjò ńlá láàyè kó ṣọ̀lọ̀ gẹ́rẹ́gẹ́ láì ṣe ìdíwọ́ fún ẹnikẹ́ni tàbí dúkìá láwọn agbègbè náà. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti tẹ àwọn òṣìṣẹ́ elétò ìlera mẹ́ta kan ní ìpínlẹ̀ Ondo ní ilé ìwòsàn kan èyí tó wà ní Èmùrè Ilé-o ní ìpínlẹ̀ Ondo báyìí èyí ò ní ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo látàrí ẹ̀sùn kan èyí tí wọ́n fi kan ilé ìwòsàn ọ̀hún èyí tí wọ́n sọ wípé èèyàn kan èyí tó bímọ sílé ìwòsàn náà tó sì jẹ́ pé ibi ọmọ ọ̀hún ó dohun àwátì bí ẹranú ọbẹ̀ èyí tó fà á kí bàbá ọmọ ìkókó náà kó lọ sí iléeṣẹ́ ọlọ́pàá láti lọ rèé fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá létí níbi tí wọ́n ti rọ́wọ́ tó àwọn mẹ́ta nínú àwọn òṣìṣẹ́ tó ṣiṣẹ́ nílé ìwòsàn náà gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọ́ bàbá ọmọ tuntun ọ̀hún tí ṣẹlẹ̀ ọdún 23 èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Túndé Ìjánúsì òun mà ló ti fi ẹjọ́ ọ̀hún sun iléeṣẹ́ ọlọ́pàá wípé ìyàwó òun bímọ sílé ìwòsàn lásìkò tóun débẹ̀ láti gba ibi ọmọ wọ́n sọ fún òun wípé ajá ó ti gbé ibi ọmọ òun lọ èyí tó mú ìfura dání wípé àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn náà wọ́n ní ẹbọ lẹ́rù lórí ibi ọmọ èyí tó di àwátì kó tó di pé wọ́n sọ wípé ajá òun ló gbé ibi ọmọ lọ. Màmá ti ṣe màmá èyí tó bí bàbá ọmọ òun eyín arábìnrin Fúnmiláyọ̀ Ìjánúsì òun náà sọ di mímọ̀ wípé ọ̀rọ̀ rírùn ni láti gbọ́ lẹ́nu àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ilé ìwòsàn wípé ajá òun ló gbé ibi ọmọ lọ. Ó ní kí àwọn ọlọ́pàá kí wọ́n fi ọwọ́ líle kí wọ́n fi mú àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn náà. Ó ní wọ́n sọ ibi tí wọ́n gbé ibi ọmọ òun sí nítorí wípé ohun tó léwu ni láti fi orú nǹkan bẹ́ẹ̀ láti fi falẹ̀ nírú àsìkò tá a wà yìí èyí tí àwọn ènìyàn ń wá gbogbo ọ̀nà láti di olówó òjijì tí wọ́n sì fẹ́ ṣiṣẹ́. Gbajúgbajà ọkùnrin ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà dẹ̀rín pòṣónú Bọ̀wọ̀ tó Tanímọ̀lá èyí tí gbogbo ènìyàn mọ̀ sí Àpóròrò òun mà ló ti sọ wípé pẹ̀lú bí nǹkan ti ń lọ yìí àfàìmọ̀ ni ò ní jẹ́ wípé ọdún 8 ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu òun ni Peter Obi tó jẹ́ olùdíje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ètò ìbò èyí tó jẹ́ ti àwọn ààrẹ tó wáyé ní ọjọ́ 25 oṣù kejì ọdún yìí èyí tó jẹ́ pé láti ìgbà náà tí wọ́n ti kéde Bọ́lá Ahmed Tinubu èyí tí Peter Obi fárígá tó ní òun ò nígbà èsì àbájáde ọ̀hún. Àpóròrò ti ṣe adẹ́rìn pòṣónú níbi iṣẹ́ kan èyí tó ṣe ní òpin ọ̀sẹ̀ tó kọjá níbi tó ti ń dẹ̀rín pa àwọn èèyàn lásìkò náà ọ̀rọ̀ ń ṣe bí ẹ̀fẹ̀ bí eré wípé ọdún 8 Tinubu ó ní ilé ẹjọ́ ni Peter Obi yóò fi ṣe pẹ̀lú bó ti ń lọ bó ti ń bọ̀ yìí ó láfàìmọ̀ kí Peter Obi kó má rù kó má gbẹ lórí bí ẹja yíyan ni Àpóròrò
tó fi ọ̀rọ̀ ń ṣeré èyí tó fà á kí àwọn alátìlẹyìn Peter Obi kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa sọ kùngbákùngbé ọ̀rọ̀ padà sí àpòròrò lórí ọ̀rọ̀ náà wípé ọ̀rọ̀ ọ̀hún ẹ̀fẹ̀ tó fi ṣe ó ti le jù, ṣùgbọ́n nínú ọ̀rọ̀ àpòròrò òun fi ṣe àwàdà ó sì fi ṣe ẹ̀fẹ̀ láti dẹ́rìn pa àwọn ènìyàn, ṣùgbọ́n òtítọ́ ọ̀rọ̀ olóńbẹ nínú ọ̀rọ̀ ọ̀hún ìpè ọdún mẹ́jọ náà lílọ bíbọ̀ báyìí àfàìmọ̀ kó má jọ òun ni ó jẹ́ kí Peter Obi kó gbẹ lórí ni. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ṣé Yorùbá bọ̀ wọ́n ní bí àwo bá kì fún ni àákì fáwo padà ni, àti wípé yìnyínyìnyín kẹ́ni ó lè ṣèmí bí ọmọdé bá sì dúpẹ́ orí àná dandan ni kó gba èmíràn sí àdíá fún ìròyìn èyí tí jẹ́ pé ìgbésẹ̀ ńlá ọ̀kan nínú àwọn olórin tàkasúfèé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Innocent Idibia tí gbogbo èèyàn mọ̀ sí Two-Face tú bàbá èyí tó gbé ìgbésẹ̀ eléyìí tó fi dúpẹ́ o èyí tó kọ́ ilé iṣẹ́ ìporinpọ̀ music studio sínú ilé ẹ̀kọ́ gíga fáfitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ èyí tó wà nílé Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti fi ẹ̀mí ìmoore hàn pẹ̀lú bí wọ́n ṣe dá a lọ́lá o. Two-Face èyí tó sọ̀rọ̀ náà lásìkò èyí tí àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n gbà á lálejò kan ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé kí lohun tó gbà lérò láti kọ́ iléeṣẹ́ ìporinpọ̀ èyí tí a mọ̀ sí music studio sínú gbọ̀ngàn ilé ìwé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ èyí tó wà ní Ilé Ifẹ̀. Ó ní òun ṣe èyí láti fi ẹ̀mí ìmoore hàn sí ilé ìwé náà pẹ̀lú bí wọ́n ṣe fi oyè ńlá tí wọ́n fi dá òun lọ́lá èyí tó pè ní honorary degree. Ó ní pẹ̀lú ìgbésẹ̀ yìí inú òun dùn ayọ̀ òun kùn wípé wọ́n fi oyè ọ̀hún wọ́n fi dá òun lọ́lá gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ ilé ìwé náà. Ó ní nípa ìdí èyí òun sì ti ṣe ìlérí wípé bó pẹ́ bóyá òun yóò ṣe ohun ńlá kan láti fi san oore fún ilé ìwé náà. Ó ní ìdí rèé tóun ṣe kọ́ ilé ìporinpọ̀ tí a mọ̀ sí music studio padà láti fi hàn sí àwọn tó jẹ́ olólùfẹ́ òun àti pàápàá jù àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kọ́ nípa ìmọ̀ orin kí wọ́n lè rí àyè láti fi ẹ̀bùn wọn hàn kó tó di wípé àwọn náà jáde wọ inú ayé. Ó ní ìdí rèé tóun ṣe kọ́ ilé ìporinpọ̀ náà sílé ẹ̀kọ́ gíga fáfitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ èyí tó wà nílé Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí Two-Face bó ṣe sọ. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí títí di ojúmọ́ ọ̀la tẹ́tù máa láǹfààní sí ọ̀tun ìròyìn míì. Mo gbà ládùúrà wípé ilé onílé wa ọ̀nà nínà wá. Fún mi Adénúgà lẹni tí ó mú ìròyìn ọ̀hún wá sí ojú amóhùnmáwòrán yín. Ire o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.